Alase Nimi, Eran ẹ kú dédé àsìkò yìí gbogbo ojú tó ń wò mí nílé lóko ní worldwide jákèjádò jollof spaghetti tó yáyì tó sumptuous tó tasty tó yummy ẹ fún ní ẹni orúkọ tó bá ti sweet ni o òun ni èmi Alase Nimi tí mo gbé wá fún yín lénìí tẹ́ ẹ bá ti subscribe ẹ jọ̀ọ́ ẹ darapọ̀ mọ́ mi ẹ kàn tẹ subscription button yẹn kẹ́ dẹ̀ tẹ notification bell anytime tí bá ti wà online ẹ ti tètè rí kí làwọn èròjà mi jollof spaghetti as it sound jollof àti spaghetti òun la fẹ́ sè kí làwọn èròjà mi olórí ẹ̀rí spaghetti òun rè òróró rè àwọn kí ni máa ń pè àwọn traffic light bell mi lélẹ̀ àwọn rè green yellow and red bell pepper àwọn ni then nǹkan tá à ń pè ní tomato paste tí àwọn èèyàn míì mọ̀ sí tin tomato òun lélẹ̀ a ní bíbá thyme omi chicken ìyẹn chicken broth mi àbí chicken stock tẹ́lẹ̀ mi máa ń pè òun lélẹ̀ mo ti bọ chicken mi mo ti season ẹ̀ dáadáa so pepper mix lélẹ̀ àti bọ̀ ọ́ wọ́n tó bá ti mọ̀ mí dáadáa mo máa emphasize on tẹ́ bá ti lọ ata Tatashe Rodo báwà tòmẹ́tì tẹ́ bá ti lọ lọ́jà ẹ make sure pé ẹ bọ̀ dáadáa go through my channel ẹ máa rí ibi tí mo ti sọ how to preserve your pepper mix ó máa ń da gan láti bọ ata dáadáa so eléyìí pepper mix mi lélẹ̀ mo ti bọ̀ ọ́ curry lélẹ̀ adùn ọbẹ̀ rosemary lélẹ̀ just for flavour to just enhance it a bit tẹ́ ẹ bá ní rosemary you can do you àwọn spices tèmi any spices tẹ́ bá fẹ́ tẹ́ bá ní òun ni ẹ lè lò so rosemary lélẹ̀ paprika powder lélẹ̀ salt which is Isebe then ginger garlic and onion òun ni mo blend sí ibi báyìí ṣé ń gbọ́ garlic ginger and onion then this is our protein tá fẹ́ fẹ́ gbé sọ́hùn òun nìyẹn ṣó ti yé yín ìyẹn chicken àti gizzard let's get started. Welcome back. Yes, mo sọ fún yín pé jollof spag ni a fẹ́ ṣe mo dẹ̀ ti fi I've run you guys through all my ingredients by process ẹ̀ lélẹ̀ pan mi ti ń heat up ẹ dà òróró lé ná jollof spag ò fẹ́ kí ó máa ṣe mẹ̀dẹ̀mẹ̀dẹ̀ so ìwọ̀ntúnwọ̀nsì ni òróró yín gbọ́dọ̀ jẹ́ ṣó ti yé yín and another thing òjé mi ti máa ń sọ tí mo fẹ́ fún yín nínú jollof spag yìí ni pé ẹ má jẹ́ kí too much spices púpọ̀ gbogbo nǹkan tẹ́ bá fẹ́ lò díẹ̀ ìwọ̀ntúnwọ̀nsì ni so that kò ní í já because spaghetti tí nǹkan bá ti já bẹ́ẹ̀ yẹn kò ń sábà ní no remedy ló máa ń fẹ́ dì ṣó ti yé yín so everything you put into it ẹ jẹ́ kó jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì and of course healthy spices of course so a fẹ́ jẹ́ kí òróró yẹn kó gbóná díẹ̀ máa wá da kí ni mo pè lè lẹ́ǹkan which is our garlic ginger and onion paste òun lélẹ̀ tẹ́ ẹ bá tí mo bí mo yẹ ṣe ẹ lọ sínú channel mi ẹ rí ń bẹ̀ garlic ginger and onion paste mo ṣe preserve ẹ so òun lélẹ̀ mo ti nílẹ̀ so eléyìí ti gbóná díẹ̀. So we'll give it a quick stir but tẹ́ ẹ bá ti ní paste yìí o ẹ lè ṣe garlic àti ginger fresh one ẹ lè gé síbẹ̀ bẹ́ẹ̀ àti Alubosa ẹ lè gé kó rí báyìí. ṣe ti rí tẹ́ bá ti notice pé ó ti fẹ́ máa change bí pé ó fẹ́ máa turn ẹ mọ̀ pé ìgbà tí mo dá sí kò ṣe bó white bẹ́ẹ̀ yẹn but tẹ́ bá ti rí pé ó ti fẹ́ máa turn brown díẹ̀díẹ̀ báyìí tí mo pé wọ́n ti marry òróró yẹn dáadáa so nísìnyí even the aroma I can perceive it ṣó ti yé yín so you just keep stirring it's just the mixture of onion garlic and ginger paste that's all nothing more. So only quick stir. I'm aware of our curry little díẹ̀ mo pé mo sọ fún yín lẹ́ẹ̀kan pé tẹ́ bá fẹ́ ṣe spag tó bá ti jẹ́ jollof spag
be careful with the way you add spice. Ẹ má kàn máa gbọ́n sí bẹ́ẹ̀ bá ṣe rí. So ìwọ̀ntúnwọ̀nsì ni. Reason tí mo ṣe add curry sínsìn ni pé so that aroma yẹn àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìyẹn garlic ginger ni wọ́n máa fún yín ní a very sweet flavour. So ní báyìí màá wá rọra dá nǹkan tá à ń pè ní tomato paste which is steamed tomato. Anywhere lẹ lè ti rà ẹ lè rà ní local market àbí mall. So a máa fi sílẹ̀ kó fry for like 2 to 3 minutes. Mi ìfẹ́ àfẹ́ rí kó dìpọ̀ báyìí ṣó yé yín kó túká ṣó yé yín. So ẹ jẹ́ ká kí n fi yẹn clear àwọn nǹkan tí mo need mi then I will come back. So nísìnyí ẹ ti rí pé òróró ti settle sórí ẹ̀, that's to say tomato paste yín ti dín dáadáa ṣó ti yé yín. So now màá gbé pepper mix mi jollof spag la pé of course, so a máa nílò pepper mix màá wá dà sí. Tẹ́ bá ṣe fẹ́ yẹ kó rẹ̀ sí and quantity spaghetti tẹ́ bá fẹ́ sí gbogbo nǹkan your ingredients nǹkan tó máa ń determine ingredient tẹ́ bá ṣe ń yá sí òun ni quantity nǹkan tẹ́ bá fẹ́ sí o ṣó ti yé yín. So don't just say torí mo rí ó pọ̀ ní ẹ dá sí, no ó máa já because tí ata bá pọ̀ jù nínú rice àbò pọ̀ jù nínú spag àbò pọ̀ jù ní nǹkan tẹ́ fẹ́ fi sè tó bá balance ó máa yíwọ́ kò sí nǹkan náà tẹ́ fẹ́ ṣó ti yé yín. So that's why they say even in the kitchen you do mathematics because ó gba calculations, do you understand? So ẹ má rò bóyá mathematics tẹ́ kọ́ school ó wà ó waste kò waste o. So báyìí ata tèmi yẹn bí mo ṣe fẹ́ nìyẹn ó ti wà okay. So màá wá gbé omi chicken mi màá gbé báyìí màá dà sí màá jẹ́ kó dín. Is jollof spag, so process yẹn náà fẹ́ jọ jollof rice ni but àwọn twist kékeré náà lọ fi yàtọ̀ síra tó ti yé yín. So because èmi mo bọ chicken mi mo mọ quantity seasoning mo ṣe ṣe, so màá wá add àwọn little spices there which is the thyme, my rosemary, just little etv little, the seasoning which is adun ọbẹ̀ máa ti yà lójú ẹ mọ̀ pé omi ẹran tó bá yẹ pé ẹ ní omi ẹran àbí anything you can do with just ordinary water, that's it. Then màá wá add little curry again mọ̀ pé mo ti fi curry mo ti fi sí base alubosa, garlic, ginger, so ẹ ti rí àwa máa bá ń bẹ̀. Then I can now take my paprika powder, then little salt. So ní báyìí ẹ lè cover tẹ́ bá fẹ́ kó spill around kó dọ̀tí gbogbo ilẹ̀ ẹ dẹ̀ lè filẹ̀ báyìí do you, but ẹ rọra fi sí medium heat kò gbọ́dọ̀ high jù kò dẹ̀ gbọ́dọ̀ too low jù so that nǹkan tí mo fẹ́ ṣe ni pé mo fẹ́ yẹ kó fry dáadáa ṣó yé yín. So a máa filẹ̀ fún like maybe 5 to 7 minutes, but tó bá yẹ pé omi ata yín tẹ́ bọ̀ pepper mix yín wọ́n ó ṣàn ìgbé kìíní ẹ máa ní láti dúró longer minute o, but my own is thick mo bọ̀ dáadáa mo jẹ́ kó thick dáadáa, so kí ni mo fẹ́ sọ, so time yẹn kò ní pẹ́ tó lè mo ṣe ní pẹ́ jẹ́ kí n fún ní like 5 to 7 minutes á ti dín dáadáa àwa continue à ń bọ̀. Wow, ṣé ti rí nǹkan tẹ́ fẹ́ achieve lélẹ̀ tẹ́ bá ti ń ṣe jollof àbí jollof spag ní o jollof rice ní o ẹ jẹ́ kí ẹ máa take time yín o ṣó yé yín. ẹ ti rí òróró yẹn ó ti lé for you can tell that ó dín dáadáa ó sè dáadáa ó you know everything ó ti
marry dáadáa. So now next thing tá máa ṣe sharp ni kò ṣe kí ni mọ́ kò nira mọ́ ní báyìí because alásè ni mí of course mo ti taste mo dẹ̀ mọ nǹkan tí ó wà ń bẹ̀. You can now taste here kẹ́ taste ẹ̀ tí iyọ̀ yín bá kù tí ó kù adùn ọbẹ̀ ibi ilẹ̀ máa ti há dẹ̀. However ẹ má jàǹpá dẹ̀ pẹ̀lú lot of spices. I am pleading please. So òun lélẹ̀ now màá wá gbé this is ordinary water màá wá dà báyìí. Bí rice náà ni spag ṣe rí wọn ò fẹ́ omi púpọ̀. However omi spag ṣì máa ń pọ̀ díẹ̀ ju rice lọ. Yes, so ẹ má jẹ́ kó over pọ̀ so that spag yìí kò ní soggy kò ní ṣe mẹ̀ṣẹ̀mẹ̀ṣẹ̀ lọ́wọ́. Ṣé ti rójú ẹ̀? Look at it now. àìtẹ̀ tí ṣe spag wá jọ tán ó ti ń calling. So I won't go ahead pé mo da spag sísìn ó máa tún hó mo fẹ́ kó mi yẹn kó hó. So ìwọ tó bá fẹ́ nísìn mo dà pé mo máa like n bọ ẹyin sí oúnjẹ mi. So ìwọ tó bá fẹ́ ẹyin o lè kó sínú ẹ̀ báyìí kó hó mọ́ra kẹ́yìn náà kó jiná kó ṣe kíni kó tẹ̀ǹgẹ̀ mẹ́ǹgẹ̀ ẹ jẹ́ kó hó. But ẹ bá máa fi rí next mo ti máa kó ẹyin sí ṣó ti yé yín because mo fẹ́ fi ẹyin jẹ mo fẹ́ jẹ́ kí ẹyin wà lára àwọn protein tí mo fẹ́ fi jẹ. So ẹ jẹ́ ká fún níbi 2 minutes kó mi yẹn kó ṣòkòtò wòwò ṣòkò ṣòkòtò wòwò ṣòkò mo ń bọ̀. So I've been having fun in the kitchen. Àwọn behind the scene kan dá mi lára rẹ̀ mo ti fẹ́ rẹ́rìn kún bíbá. Okay ẹ rí pé omi ti hó báyìí ó ti hó ó ti ṣòkòtò wọ̀wọ̀ ó ti sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀ wọ́n ti marry. Now the next thing for us to do is to bring out our spaghetti. Ìwọ tó bá mọ̀ pé o kì í gé spaghetti you can go ahead kẹ́ dà sí báyìí. Tẹ́ bá dẹ̀ mọ̀ pé ẹ máa ń gé do you spaghetti tẹ́ bá kó sí báyìí ó máa rọ̀ fúnra ẹ̀. So do you but èmi like máa kan at least torí tọmọdé náà bá fẹ́ jẹ wọ́n á lè rí roll dáadáa nínú spoon wọn. Ṣó ti yé yín just these two. Then tẹ́ bá ti ṣe ẹ máa try láti máa split ẹ̀ kó má dì. That's the logic. Sórí ẹlòmíì máa ṣe spag á no dì no ẹ̀yin lẹ split ẹ̀ láti lẹ̀. So bó ṣe wà yín sìn ẹ̀rí mo yín ṣe màá wá ṣe báyìí. So mo split ẹ̀ ni so kò ní dì ṣó yé. So báyìí ẹ ti bí mo yín kó sí ẹlẹgbẹ́ pé mi kan náà ni so báyìí. So ẹ lè wá ṣe báyìí ẹ bí mo yín ṣe. That's how it is. But omi yóò lè ṣe o kò lè ṣe o in as much as mo ní pé ẹ má yẹ kó mi máa pọ̀ jù. Spaghetti náà tó o bá rọ̀ kò kì í fine lẹ́nu. So màá rọra fi sí báyìí á wá wà lórí òkè ẹ̀ téńté like this. Ṣóyé báyìí. So ẹ jẹ́ ká fún ní like 10 to 15 minutes ká wá wo bí tó máa bá ìrìn àjò ayé ẹ̀ dé. Oh la la ẹ ti rí ẹ ti rọra yí náà lọ́lẹ̀ taka our jollof spaghetti is ready. Jollof spaghetti is ready. Ẹ jẹ́ kọ́kọ́ kó ẹyin mi kúrò náà sọ fún yín pé mo fẹ́ bu ẹyin lẹ́ẹ̀kan. Jollof spaghetti is ready. Now give it a stir together. Let's give it a stir. Oh wow. Isn't this beautiful? To make it more colorful, kó jojú ń gbèsè dáadáa. Ṣé ti rí báyìí? Kò rẹ̀ jù, kò funfun jù, ìwọ̀ntúnwọ̀nsì òun ni. So to make it more appealing to the eye, to the sides. Ẹ mọ̀ bá yẹn máa ń ṣe náà, ẹ jẹ́ kí n lo àwọn green light, àwọn traffic light bells mi. Òun ni. Oh! Àmàlà ọmọ yẹn o gbàgà gbàgà gbàgà. Now I just wrap by. This goes in here, and our gizzard. So kini mo need kini fún báyìí. Ọ̀rá bury ẹ̀ sínú ẹ̀ díẹ̀ báyìí. The fried chicken yẹn ó dùn dáadáa. Ẹ lọ sínú channel mi máa rí fried chicken tó dùn dáadáa.
So now I'm going to cover it. Akofeye ko shikini, ko steam for like maybe 1 to 2 minutes. Then I'll come and serve it. Next time, Teba will marry me by, but it's serve it. You know, I will be back. Hello. After 2 minutes, everything is same. Oh, Otishime. Aroma yi, Oshikini, sweeting me. Hey, look at that color. Look at that color. Can we make it stay got together? But I have to, because I have to eat. I have to serve it for my fans to see it. Oh la la, shells. You know I love you guys. Please subscribe to my channel. This is very, very, very sweet and yummy. Am I like anybody call anybody say jollof spag more? Just follow through my process. You will really love it. Now, now, I just serve. Isn't this beautiful? Isn't this lovely? Do you like what? I will not give, you will not chop. Alright, so I love Gizzard. Let me use Gizzard too. Alright. Awesome. Isn't this beautiful? Yes. And this is my egg. Perfecto. Oh shekini, oh yayi. Tebango, oh sweetie. Oh debe. Oh wa shekini, oh wa crown it up by saying, oh senge menge. Try it and wait, let me try it first. Did you see? That's why when you know, everything is sweet. The process, please follow it duly. On top of my just spag and my buy. Then carry. This is beautiful. Come and join me. Ogbononio. There's something about this spaghetti. Ketomo nkan to je, ẹ follow ẹ duly. Gbogbo process tí mo kọ́ yín. Kẹ́ wá mọ̀ pé there's actually something so sumptuous about this spaghetti. Ó dùn. Ẹ gbà bẹ́ẹ̀. Alase Nimi. Ire o.